You are watching My Naija TV. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. سبحان ربك رب العزة عما يصفون والسلام على جميع الأنبياء والمرسلين والحمد لله رب العالمين. sunana Muktar kuma ni Bahaushe ne daga Kano. Na san akwai masu jin Hausa nan amma Sheikh Jamiu Sunusi ya min lamuni ya ce dan yi bayani kaɗan daga cikin harshen Yarbanci. So baba ni bínú sí mi ò kí ń ṣe Yorùbá. Bá mi náà dánmọ́rọ́ èyí tó bá kù díẹ̀ káàtó nínú èyí tí n bá sọ ẹjọ́ tó lọ́lọ́ ẹ bá mi gbà bẹ́ẹ̀. Bí mo ṣe rí protocol yẹn tó lọ, I will stand on all existing protocol by acknowledging the presence of all the ulama and sheikh, ahimma and sheikh that are all sitting here. If you do not recognize the presence of everyone here, that means you have to go and do your tajdid as a Muslim to come back again, go and do another kalma shahada, because Rasulullah sallallahu alaihi wasallam tell us ikhyaru ibadallah allazina idha zukuru zikrullah. When you see people of God, they are going to remind you of Allah. So by coming here and I see beautiful faces as Sheikh Al-Ahimma, it always reminds me of God, and that takes me back also to the saying of Sheikh Ibrahim radiallahu ta'ala anhu wa suratu Ibrahima tukka tazakkura ila abadil mawla al-ali wa tafakkura. If you cannot acknowledge the presence of buying Allah, the seed of the Holy Prophet, like the ulama or Rasatul Anbiya, then you have no reason of being in Islam. You cannot overlook or downgrade any sheikh you see by the special grace of Allah. Some time ago, Sheikh Muhammad Jamiu invited us on a lecture that we should come and say something. I'm not an ulama, I'm not a sheikh, I'm also a murid also, but I feel I should come and say something about what has happened then. And in 1 minute, I want to say something about what has happened then. In that 1 minute, I want to say something about what has actually happened here. What was the lecture back then was work and learn. Work and learn. Our adults is seeing a jẹ́ gbìyànjú àti máa ṣiṣẹ́ ká máa jókòó bẹ́ẹ̀ pé oúnjẹ ń bọ̀ àbí ká máa bẹ́ẹ̀ nìkan, because tó bá ríṣẹ́ ṣe tí wọn náà bá rówó lápò ààrẹ wàá lè fi sin Ọlọ́run, wàá lè fi tún àwọn ẹbí ẹ àtàwọn ará ṣe, á lè ní mínì sí ẹ, because ọwọ́ tó ń fún ìyàwó ló máa ń wà lókè ju ọwọ́ tó ń gbà tó wà nísàlẹ̀. That's the essence of working. Then ibi tá a ti ń gbìyànjú àti wá ọlà àti ọlà bí bàbá wa ṣe sọ ń bí báyìí sìn, ẹ̀dá sá fún haram, ẹ̀dá sá fún haram. We should try as much as possible to refrain from haram. And what I'm going to highlight here is the essence are not good in looking for means of livelihood through every means, is seeking to go to any length to accumulate wealth. Now, so going to any length seeking for wealth will not amount to anything but shamelessness. It will not amount to anything but shamelessness.
I'm going to highlight in front of my ulama here when Allah subhanahu wa ta'ala created Adam and Nana Hawa, Ọlọ́run tẹ́ wọn sínú ìdẹ̀ra ó wà nínú àlùjánnà. Nínú bẹ́ẹ̀ Ọlọ́run wá sọ fún wọn pé ṣe rí èso yìí gbọ́dọ̀ jẹ. But as God will have it, Ọlọ́run rán ṣètánì wá, ṣètánì tún kápá wọn. Kí ló ṣẹlẹ̀? Ṣètánì kápá wọn. Màmá wa Nana Hawa ó sọ̀rọ̀ sínú ọ̀rọ̀ yẹn tà yẹn. Ànábì Adam ó mú ó jẹ. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn? Ọlọ́run kọ́kọ́ tú ẹ̀wù like ó tú wọn sí òwò. Ó kọ́kọ́ dójú tì wọ́n náà pé ọ̀ gbọ́dọ̀ sí Ọlọ́run lẹ́nu. Kí ló wá ṣẹlẹ̀? Bọ̀ nínú ìmọ̀ Ọlọ́run ti already mọ̀ wípé Ànábì Adam will not remain in Al-Jannah because he's in Jailun fil Ardi Khalifa. He must come to this earth to come and serve the purpose. But it must happen through one means. That was why he ate that, not because he cannot be prevented, but he must come to earth to come and fulfill the will of Allah. So whenever we are looking for wealth, we should refrain from looking for haram. Look for means, genuine means of earning our living, so that we will not be harmed and all our progeny will be a source of joy. And because of that, that is why we are here celebrating Sheikh Muhammad Jamiu. Why? Because his father was a pious man. Because his father refrained from haram. Because himself he refrained from haram. That is why all the people who are old enough to be his grandfather are here praising him. And somebody here said, I want to borrow from that also. None of us here will not want to pray to God Almighty to give us from that barakah. May Allah subhanahu wa ta'ala in his infinite mercy put barakah in this naming ceremony. May he in his infinite mercy ìtọ́lọ̀ orí tó fi ọwọ́ ẹ̀ tó fi dá Ànábì Adam tó lẹ̀ tó rí tó fi dá Nana Hawa láti from his left ribs tó tún rí tó tún dá Ànábì Isa láti ara obìnrin láì sọ́kùnrin pẹ̀lú èyí tó tún rí tó tún dá bàbá wa bàbá ńlá wa Ànábì Muhammad maana al-akhiri nabiyyu wal naam. So kọ́lọ́n wọlé àyẹn kó fi àgbàkà sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí báyìí. Ya Rabbi bizati wa bisifati fakullana fi sa'ir khalati sabbit qulubana ala al-iman wa tajina ila amal ihsan wanzur ilana wa surana ad-dina adi hukukana wa adidana wa hab lana zuriyatan mubaraka takunu lillahi bila musharaka وجازي عنا كل من قد أحسن إلينا من ربي جزاء الحسن بالمصطفى الشفيع يوم المعشر خير الورى من قلبه بالكوثر عليه صلى ربنا وسلم وفاد بالخير ما عم مع قدر والمقدار العظيم. السلام عليكم. Thank you very much. We appreciate you for that wonderful, concise speech. Nísìnyí, owó àlùbáríkà. Kí ọ̀rẹ́ mi tó lọ. Àwọn àgbàlagbà ń dìde, àwọn àgbàlagbà ń wọlé, àwọn àgbàlagbà ń dìde, àwọn àgbàlagbà ń wọlé, gbogbo ilé àgbàlagbà. Àdìbà bá ṣe tún mọ́ra lápẹ̀lú ara lọ́wọ́ ló jẹ ẹ̀lẹ́ wa ló kò ṣe lóko. Àjò dára, ẹ̀jẹ̀ asáré kò wà lọ́dà. Àwa ìró tàbíyà. Wọ́n ní owó àlùbáríkà láti ọ̀dọ̀ ọ̀rẹ́ wa Mukhtar Suleiman àti Seriki Ibrahim Garba ìró tàbídà gbogbo Agége Seriki Samari. Wọ́n ní owó àlùbáríkà fọmọdé tọrọ lọ́dọ̀ àwọn 50,000. Allahu Akbar. Wọ́n wá ní káàsì lọ́wọ́ ìmí ọ̀yà wọn. Ta ló mojú lẹ̀? Amir. Chief of staff. So wọ́n mú káàsì lọ́wọ́ wọ́n ní 50,000. So owó àlùbáríkà ọmọ mo mọ̀ pé ṣé o Yá Sàtàrù fẹ́ràn mi. Yá Sàtàrù yé ṣe wá àṣìṣàn lágbo kojoko. Èèyàn ni wọ́n o, wọ́n ṣe èrò. Masha Allah. Ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé. Mo tún fi ìdí ìfẹ́ tẹ ẹni sí mi rinlẹ̀ lónìí. Bẹ́ẹ̀ ni bàbá àgbà náà ń bẹ yín ní. Damallahu hayatakum. Wọ́n lọ nù kíní mẹ́wọ̀. Ẹ sí kíní ẹ di 50,000 kan bẹ̀ mú wa. Owó àlùbáríkà ọmọ tó. Ẹ dákun ẹ bá ń ṣe náà tìǹà. Èèyàn ńlá ni àwọn méjèèjì Ọlọ́run sì ní jí wọ́n lọlẹ̀. Bisimilayi náà àtìǹà. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal Ẹ jẹ́ abtar. kọ́ ta o. Owó àlùbáríkà látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi Hausa. I really appreciate you. Jazakumullah khairan. Jazakumullah. Tavida. Amin. 50,000. Ṣé ká gbà ní sinna ni àbí ká tún máa dájọ́ sí?
tọ́ ẹ dákun nísìnyí ọ̀rọ̀ ti kan ọ̀rọ̀ pé ká máa ṣàdúrà sí. Masha Allah. bàbá wa Dr. Abbas abakotoripa lọ́bẹ̀ bàbá wa Sheikh Ahmed Al-Mukhtar akínyẹmẹ wọlé Adam bàbá Allah wa hayatahu. Sheikh Musa Al-Arifi ọlọ́njẹ́mi yógún. Amin. tọ́ bàbá wa Dr. Abbas wọ́n ní kí wọ́n ṣàdúrà fọ́mọ wọn kọ́lọ̀ ń járí bàbá pẹ́ Amin. wọ́n ní kí àbó ṣàdúrà fún ọmọ wọn. الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا Adam Allah hayatahu. àti gbogbo ẹ̀yin ìka tọ́lọ́run ṣàlẹ́sà wa rabbuka yakhluqu ma yasha wa yakhtar. وربك يخلق ما يشاء ويختار ما كان له الخيرة سبحان الله وتعالى عما يشركون. fi àyà yẹn kí gbogbo ẹ̀yin bàbá àbátí ẹ̀bẹ̀ lórí ìgbòho. mo fi àyà yẹn kí àfa àwa tí àwa péjọ tìlẹ́rì àṣẹ Jamiu Sunusi àmì ọlọ́run. أدام الله حياته. àdúrà tí mo fẹ́ kí gbogbo owó ṣe ni pé ẹja dúpẹ́ mẹ́ta lọ́dọ̀ ọlọ́run ká sì sọ pé Masha Allah la quwwata illa billah ẹja ṣe pé alhamdulillah 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 rabbil alamin alhamdulillah rabbil alamin. Masha Allah la quwwata illa billah ما شاء الله لا قوة إلا بالله. Masha Allah la quwwata illa billah ما شاء الله لا قوة إلا بالله. Masha Allah la quwwata illa billah. ما شاء الله لا قوة إلا بالله. Olúwa gbogbo àwa tá wà ń bí adúpẹ́ fún ọ lórí àmì ọlọ́run الحمد لله adúpẹ́ fún agbé gbogbo agbára pé wọ́n ló ṣe bẹ́ẹ̀ الحمد لله. má jẹ́ ó bàjẹ́ آمين ọlọ́run má jẹ́ ó fẹ́ bàjẹ́ آمين ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé آمين àmín آمين. subhana rabbika رب العزة عما يصفون وسلام على المرسلين Wọ́n tá bá ti والحمد dúpẹ́, لله رب العالمين. owó tá bá dúpẹ́ lórí kò ní bàjẹ́ آمين kò ní fẹ́ bàjẹ́. آمين ọlọ́run járí bàbá pẹ́ آمين. wọ́n ní bàbá Mulku Suleiman kí wọ́n ṣàdúrà fún ọmọ wọn ọlọ́run kó jẹ́ kí a rí wọn pẹ́. Amin. ní aago tí yóò kù báyìí ẹ rí i pé aago ká máa jẹ́ kù ni. Bàbá Maulana Dr. Abbas wọ́n tó ti fi ìlànà míì lẹ̀ kọ́lọ́n jẹ́ kẹ́mi yóò gùn. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Allah. اللهم صل وسلم وبارك على سيدنا محمد Sallallahu alayhi wa sallam. وعلى آل سيدنا محمد Sallallahu alayhi wa sallam. صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين. وتقضي لنا بها جميع الحاجات آمين. وتطهرنا بها من جميع السيئات آمين. وترفعنا بها عندك أعلى الدرجات آمين. وتبلغنا بها أقصى الغايات آمين. من جميع الخيرات في الحياة وبعد الممات آمين. آمين يا رب يا الله يا مجيب الدعوات آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. ìkẹ́ àti ìgẹ̀ fún adéwálé ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. ọlọ́mọba wa kẹ́ àfáà àgbà Maulana Sheikh Adam Abdullahi Al-Aluri Radiyallahu ta'ala anhu. àfáà àgbà Sheikh Tajul Adabi Ọlọ́run ṣàlékún gẹ̀rẹ́ fún wọn Àmín. olórí wa Maulana Sheikh Ahmad Rifai Ndasalati Radiyallahu ta'ala anhu. ìwọ tó wí òní masari ọmọ Shehu. ọlọ́mọṣẹ́ bá wa ṣàlékún kẹ́ wọn Maulana Nakib Al-Ashraf Radiyallahu ta'ala anhu. bàbá wa Sheikh Azan Abubakar Arola Sheikh Shazili Radiyallahu ta'ala anhu. bisimilahi kul huwa Allah. Bismillahir rahmanir rahim. mo kí àwọn àgbàlagbà níkàlẹ̀ Allah. ọjọ́ ti lọ pípọ̀ láàrin ìṣẹ́jú márùn-ún tí wọ́n ní kí a fi ṣàdúrà mo kí bàbá wa olórí ọ̀dọ́ làbá máa pè wọ́n bàbá wa nàmbá yìí ní Allah dama la wa yatahu. àwọn lórí àwọ̀ ọ̀dọ́ Dama la wa ọlọ́mọṣẹ́ járí bàbá pẹ́ Àmín. àpadà síbò ní kàn yín láéláé mo Àmín. kí mùdírù wa Sheikh Ambali Dama la wa yatahu. mo fi tí wọ́n kí bàbá ní Markasul Ulum Dama la wa mo kí yatahu. gbogbo ìjókòó pẹ̀lú gbólóhùn salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. mo wá kí
sheikh wa muhammadul jami Adamala wa yatahu. Àjàdí àmì Ọlọ́run àfa dáadáa. Allah. ẹ wo báyé mo kí bàbá wàlú sọọlì yìí Adamala wa orí yatahu. ò lè pọ̀ lọ́jà kí èèyàn má tún dá téèyàn mọ̀. Allah. bó ti ń kọjọ́ lọ tó ọmọ ò gbọ́dọ̀ má kí bàbá bàbá ò gbọ́dọ̀ má kí ọmọ. Azali. bàbá Mudiru Saheed Adamala kò ní rẹ̀ yín láyéláyé. Amina. bàbá wa Shehu Jami Adamala bàbá wa ọmọ yatahu. tòní oríire ńlá lélẹ́yìí fún yín. Allah. bí ẹ ti ń tó bọ̀ tọ́lọ́hún dẹ̀ ń bá yín tó fi rí báyìí. bàbá wa Shehu Jami Adamala wa yatahu. a bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. torí a rí nǹkan méjì lára fáwa Muhammadu Jami Adamala wa tí ò sábà sí láàrin gbogbo ọ̀dọ́ tó hàn. Allah. ẹ bá rọ̀dọ̀ tó hàn ẹ lè sábà bá a pàdé lára wọn. ẹ lè gbọ́ lẹ́nu Shehu Jami ò láyé kó sọ pé àfẹ́mi Allah. kó sájẹ́ pé òun nìkan ní gbogbo nǹkan. Allah. àbí ké Shehu Jami wà lanu gbàgà níta kó pe kí àfa wa pèrè ló kọ táyé ò pè wọ́n. Allah. Shehu Jami ẹ súnmọ́ bí láàrin ìṣẹ́jú kan torí Ọlọ́run. Allah. kí Shehu Jami wá wò ń jó gan kó wá ní gbogbo ẹ̀ ń tẹ́ ẹ jókòó yìí kò sẹ́ni tó mọ̀ sọ̀rọ̀ sọ tó mi. Shehu Jami ò sọ rí. Allah. Shehu Jami ò tún wá pera wọn lórúkọ tọ́lọ́hún ò pè wọ́n. Allah. káfa wa dìde ní ìsìnkú ní gbogbo àdúgbò yẹn mi ní number 1. Allah. nbọlẹ fẹ́ fi baba Mudiru Markasul Ulum sí. Adamala wa yatahu. sọlọ́hún ò ti pè é ní number 1. ẹ wá gbà fún gbogbo èèyàn kò sẹ́ńtà àfa Jami rí tí ó gbà fún àfa wa ní tẹríba. Allah. ẹlòmíì ògúngún títí Allah. ó sọ̀rọ̀ kò tún rántí Ọlọ́run mọ́. Allah. èwo ni kó dóde kó má kó bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀. Allah. àfa wa Sheikh Muhammadu Jami wọ́n gbé àfa gbé dáadáa kalẹ̀ àrí ìfàyàbalẹ̀ rẹ̀ lọ́dọ̀ àfa pẹ̀lú ìtẹríba. Allah. ìtẹríba gidi ó wà lára àfa. Adamala wa yatahu. bí gbogbo èèyàn ṣe ń bá àfa sọ̀rọ̀ àfa dẹ̀ ń lọlẹ̀ wọ́n ń tẹríba wọ́n ń lọlẹ̀ àfa gbà fún gbogbo èèyàn àwọn èèyàn gbà fún wọn náà ìwọ náà ò gbà azbiyallah ìwọ náà ò gbà fẹ́ lòmíì mọ́ ló ṣe bí ayé ò fẹ́ràn rẹ̀. Allah. Shehu Jami o Maulana Sheikh Alhaji Ibrahim Niyas Adamala ta'ala anhu. àwọn ni wọ́n kọ orin ẹsẹ̀ kẹ́tí mo fẹ́ fi ṣàdúrà fún yìí Allah. torí láti ilẹ̀ làwa ti gbà fún yín Allah. torí ẹni tí bàbá wa Sàlátì bá gbà fún Shehu. nígbà tí ò tí rí báyìí àwọn tó dúró ti bàbá wa Àjàdí a máa ń rí àwòrán gbogbo ẹ̀ wò bàbá wa Sàlátì àtàfà ńlá Shehu. láwọn fọ́tò òpìlẹ̀ kò wá síbi tá a fa Sàlátì ó dúró tí gbogbo àwọn ọmọ wọn kọ̀yìn síbẹ̀ láti gbà náà la wà látàná wá dòní. Allah. Shehu Jami wà ń zẹ̀ lẹ́zù. Wa zalaza. aw ashraku. ashraku fanasibuna. wal haqqu. wal haqqu at-tawhidu bal alifu marija. wal haqqu at-tawhidu bal alifu marija. èyí tó lọ ń ṣe fún àfa àwọn àmì Ọlọ́run lónìí ó ti ń ṣe bọ̀ látàná wá dòní. bí gbogbo ayé bá wá kóra wọn jọ tí wọ́n ní àwọn fẹ́ Samuzala Zatul Ghazali àlà sí yèèpẹ̀ ni àlà sí takàdé ni. àbí wọ́n làwọn fẹ́ pẹran fún gangan láti ti ilé tọ́lọ́wọ́n ọba mọ̀wó. ọba tó láyé tó lọ́run yóò máa dúró ti Alájàdé àti gbogbo dúkìá rẹ̀. Shehu Jami ẹni bá lóun fẹ́ fàyè hàn yìí Ọlọ́run ó ṣílẹ̀kùn ọ̀run fún wọn. àbá bí kìnìún ṣe tóbi tó yẹn kò gbọ́dọ̀ fojú kéré ológbò fa. ibi tó ológbò bá tọ̀ sí tí kìnìún bá gbóòórùn ẹ̀ yóò bọ́ sálì kìyàmọ̀. gbogbo ẹran ni kìnìún lè jẹ kò lè jẹ ológbò bó ti kéré tó yẹn. Shehu Jami ẹ ní ma padà sí ibú láéláé. Ọlọ́run wọlé àwọn àgbàlagbà ń kalẹ̀ ẹ ṣe é dalẹ̀ ẹ ṣe é dalẹ̀ ẹ ṣe é dalẹ̀ ẹ ṣe é dalẹ̀ wọlé àwọn àwọn salati subhana rabbika wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Masha Allah. baba Moliku Suleiman ẹ ṣeun gan Ọlọ́run bá wa dúpẹ́ fún yín o Àmín. Ọlọ́run ó ṣàlékún dáadáa. Àmín. baba wa àfàlẹ́ Ìjìgbò ló kàn àmọ́ mo mọ̀ wípé bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ baba
àwa gan palẹ̀ mọ́ yín kalẹ̀ torí pé a fẹ́ gbádùn bàbá Masha Allah. Ọlọ́run jẹ́ mi yín ogun láàrin ìṣẹ́jú ráńpẹ́ bàbá mudiru dar wọ́n fún ọmọ wọn ládùúà dáín Masha Allah. wọ́n pè wọ́n ṣùgbọ́n wọ́n wò pé ó sọ̀rọ̀ yẹn káwọn wá bí ni wọ́n fi wá Allah. bàbá mudiru wa lórílẹ̀ wọ́n ní kí wọ́n máa bọ̀ wálẹ̀ kan náà lẹ́ni tí à ń dá ọpẹ́ fún. Adamallahu hayatakum. Hayyakumullah. شبابنا هيا هلالما صلوا على النبي الكريم. صلى الله عليه وسلم. ẹlẹ́kùn ẹja yòǹbó ànábì lágbo yìí dáadáa. صلى الله عليه وسلم. sallallahu alayhi wa sallam. akramakumullah ẹ dákun torí Ọlọ́run ẹ dákun hayyakumullah. mo kí ìkàlẹ̀ gbogbo àwọn àlùfáà. أدام الله حياتكم. ìkàlẹ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run dákun gbogbo ohun tí ń jẹ́ ìran àpadà sí aburú Ọlọ́run mọ́jọ ráyè lọ́dọ̀ yín. آمين. ọlá Qur'anil Azim. آمين. mo wá kí àlùfáà wa tí a wá bá wọn dúpẹ́ oore tí Ọlọ́run ṣe yìí. Fadilatu Sheikh Muhammad Al-Jami Sunusi àmì Ọlọ́run. أدام الله حياته. a bá wọn dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run. bàbá Ọláwùmí رحمه الله. bàbá ní njọ́ mi á bí bàbá á mọ̀ wá kíra wa kú ewu ọmọ. bẹ́ẹ̀ sì ni tó bá wá tó àbùṣe gàdà ọmọ tá n kíra wa kúnjọ́ kínní àná pé kú ewu ọmọ yìí òní ó padà wá di ẹ jẹ́ kí bàbá ó dé. ما شاء الله. Ọlọ́run tí ó ṣe bó ti ṣe yìí Ọlọ́run náà ni a kí púpọ̀. الحمد لله. Ọlọ́run kó dákun ìkànnì àwọn àgbàlagbà bàbá wa Sheikh Ibrahim Omiaro رحمه الله تعالى. ó wo bàbá wa Ọláwùmí sunjọ́ kan á ní bàbá wa Ọláwùmí tó bá já sí pé àárín tó dáa tó padà bàjẹ́ rí ni bí nǹkan bá ti dáa ó yẹ ká sọ fún tọ̀hún kó fọkàn balẹ̀ àmọ́ mélòó tó ti dáa tó padà bàjẹ́ Ọlọ́run kó dákun bàbá wa àmì Ọlọ́run. أدام الله حياته. Ọlọ́run má jẹ́ ní àpadà sí aburú. آمين. ọlá Qur'anil Azim. آمين. fáàrí tọ́lọ́run ṣe yìí fáàrí Ìsìlámù ni fáàrí gbogbo ayé ni. Ọlọ́run wá dákun má jẹ́ kí fáàrí náà wọ mi láéláé. آمين. ọlá Qur'anil Azim. آمين. wá dákun ọmọ tí a torí ẹ̀ kójọ yìí bàbá wa Sheikh Jami bàbá wa náà ń bẹ ní sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní gbà míì ẹ̀sà ẹbí ẹ̀sà Ọlọ́run kó wá dákun bó ti ṣẹ̀yìn lẹ́ṣà yìí ẹ̀sà tí ń bẹ lára ọmọ wa tàbí Ọlọ́run jójú tì í lọ. آمين. ọlá Qur'anil Azim. آمين. ọlá la ilaha illallah. محمد رسول الله. bó ti wá dà yìí wọ́n ní salil khaira indal khair bẹ́ẹ̀ wá rí tó dáa èyí tó dáa ní kí wọ́n náà fi bẹ̀ lọ́hùn kẹ́yìn ọmọ ṣàbòsí ẹ̀ gbogbo kálukú ni wọ́n ròyìn tí wọ́n rí lára yín látàárọ̀ àmọ́ mo rántí jọ́jà pàdé wá sí kan ní Ajégúnlẹ̀ bàbá wa mi Ọlọ́run ló kọ́ sọ̀rọ̀ ńjọ́ náà bẹ́ẹ̀ bá gbàgbé òjò wa fẹ́ rọ̀. La ilaha illallah. a wá ń sọ fún alájà wa fún mi láyọ̀ pé ṣé léyìí òjò eléyìí ò ní rọ̀ lẹ́ẹ̀kan náà èmi àtẹnitá àjòkú tira wa la bá wọra lójú pé ọlọ́mọọmọ dojú ti wà ń bì kò kọjá ìṣẹ́jú márùn-ún wàláì lójú sọ́mọ bá mọ́lẹ̀ kan náà. Allahu akbar. Ọlọ́run tó ṣe bó ti ṣe Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́. Àmín. Wá dákun bẹ́yìn ti tó yìí Ọlọ́run jẹ́ tún lò ó kẹ́ lò ó kẹ́ lò ó. Àmín. Kó pọ̀ lọ gbà.
Àmín. gbogbo bó ti wá lè wò ó pọ̀ tó ọmọ wa tá a torí ẹ̀ jókòó yìí àti tí ó tún mọ́ tara yín jáde ọlọ́run jẹ́ kí wọ́n jù yín lọ. Àmín. ọlá Qur'an al-Azim. Àmín. wọ́n ní bàdùn ẹ̀dá bá gbà tí yóò bá ran mọ́. Bàdùn ẹ̀dá bá gbà tí yóò bá ran mọ́. bàdùn ẹ̀dá bá gbà tí yóò bá ran mọ́. Bàdùn ẹ̀dá bá gbà tí yóò bá ran mọ́. àdúrà onítọ̀hún ò tí gbà tó. Àdúrà onítọ̀hún ò tí gbà tó. àdúrà mi ọlọ́run jẹ́ kó gbà. Àdúrà mi ọlọ́run jẹ́ ó gbà. tó bá gbà tán ó gbà lórí ọmọ. Tó bá gbà tán kó gbà lórí ọmọ. Bàdùn ẹ̀dá bá gbà tí yóò bá ran mọ́. Àdúrà onítọ̀hún ò tí gbà tó. Àdúrà mi ọlọ́run jẹ́ ó gbà. Tó bá gbà tán kó gbà lórí ọmọ. àdúrà ṣíṣe àfíndájọ́ ni. Àdúrà ṣíṣe àfìdájọ́ ni. àdúrà ṣíṣe àfíndájọ́ ni. Àdúrà ṣíṣe àfìdájọ́ ni. sára ṣíṣe àfíndájọ́ ni. Sàrà ṣíṣe àfìdájọ́ ni. bó bá dijọ́ ta lájọ ń kájọ. Tó bá dijọ́ ta lájọ kájọ. wọn kò tèmi fẹ́ ni ó dájọ́. Àmọ́ kò tèmi fẹ́ ni tí ó dájọ́. Àdúrà ṣíṣe àfìdájọ́ ni. Sàrà ṣíṣe àfìdájọ́ ni. Tó bá dijọ́ ta lájọ kájọ. Wọn kò tèmi fẹ́ ni tí ó dájọ́. Al-Qur'ani ọ̀rọ̀ Olúwa. Al-Qur'ani ọ̀rọ̀ Olúwa. bó bá jẹ́ rí débi tí ó yin gẹ́. Tó bá jẹ́ rí débi tí ó yín gẹ́. ìgbésí ayé àwa là tó kéde lẹ̀. Ìgbésí ayé àwa látòkè délẹ̀. bó bá jẹ́ débi tí ó yin gẹ́. Kò má bàjẹ́ débi tí ó yín. Bàbá Ọláwùmí wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Àlùjánnà ni ó fi wọ́n sí. Bọ́lá iṣẹ́ wọn látòkè délẹ̀. Tọ́ ó tó. Bàbá Ọláwùmí ọlọ́njẹ́ á rí wọn kẹ́. bẹ́ẹ̀ni ọ̀nà ẹ̀jì dáì Da'i. ó kọ́ ọmọ wa nù dáì Da'i. ó kọ́ ọmọ dáì ọ̀làdẹ́ni Ọládẹni. ọ̀làdẹ́ni Ọládẹni. gbọ́láhàn Gbọ́láhàn. gbọ́láhàn Gbọ́láhàn. àtàndá Àtàndá. àtàndá Àtàndá. òkìkí adé Òkìkí adé. òkìkí adé Òkìkí adé. ọlámídé Ọlámídé. ọlámídé Ọlámídé. ọlákúnlé Ọlákúnlé. ọlákúnlé Ọlákúnlé. adébáyọ̀ Adébáyọ̀. adébáyọ̀ Adébáyọ̀. ayọ̀mídé Ayọ̀mídé. ayọ̀mídé Ayọ̀mídé. abíọ́dún Abíọ́dún. abíọ́dún Abíọ́dún. abọ́lájí Abọ́lájí. abọ́lájí Abọ́lájí. àrẹ̀mú Àrẹ̀mú. àrẹ̀mú Àrẹ̀mú. ṣekúnọlá Ṣekúnọlá. ṣekúnọlá Ṣekúnọlá. ọpẹ́yẹmí Ọpẹ́yẹmí. ọpẹ́yẹmí Ọpẹ́yẹmí. treasure Treasure. treasure Treasure. treasure Treasure. english name nìyẹn Ee. àwáyé wá ṣe rere Àwáyé wá ṣe rere. àwáyé wá ṣe rere Àwáyé wá ṣe rere. tálàáfíà Tálàáfíà. tálàáfíà Tálàáfíà. ọ̀kínbalóyè Ọ̀kínbalóyè. ọ̀kínbalóyè Ọ̀kínbalóyè. Masha Allah. ẹja gbowó àlùbáríkà fọwọ́ yìí tí wọ́n sá AY. gafar sibaki ẹ mú 20,000 Masha Allah. ọ̀ya ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àjọ 100,000 káwá fún wa bẹ̀rẹ̀ sí ní ké fájà lọ mo ti ní kọ́ máa fún kálukú lóúnjẹ àwọn tí ń jẹun lọ kó tó máa fún wa nínú tí wọ́n ti gbé oúnjẹ dé gbogbo ọ̀nà bí ẹ àárẹ̀ ìgbà bẹ́ẹ̀ ni àwọn náà wọ́n ló mú ẹjọ́ wò ọ̀ya 20,000 náà ló mú. Masha Allah. Owó àlùbáríkà. Àgàlà owó àlùbáríkà ọmọ látọ̀dọ̀ tèmi 20,000. Ọ̀ya àtàjọ́ sọ owó àlùbáríkà lójú
dákun kọ́sà débẹ̀. pé 100,000 káfí kó 500,000 tá a ti fi ṣe sàrà. Masala èyí ti bá wà bá bó wà o wàláyà wà látọrọ àlùbáríkà. ọ̀ya owó kan tó kù tá a fẹ́ gbà náà ni wà àlùbáríkà. Masala ìdíbí. ó jẹ́ akéré ní 1,000 ẹja dà kó pé. kódà kó máa jẹun lọ́wọ́ dákun dìde máa bọ̀ bí bí. ọ̀la pé o láwọn ti ń tax. ọ̀ya ògbẹ́ ẹ̀jẹ̀ ògbẹ́ kí n pè yín kò dìgbà tí n bá kó kọ́ ẹ má bọ̀. ẹ dákun ẹ máa bọ̀. owó àlùbáríkà àwọn èèyàn ti ń débi ìwọ náà dé kó débi. 2,000 gàbá 1,000 3,000. ìwọ náà débi. 35 àti ní 23.5 24.5 25.5 ọ̀ya èló ni. owó àlùbáríkà ìwọ náà máa débi. 27.5 táwọn òṣòjọ́ bí lónìí ọgbà àgbọ̀ máa ń jọ súná wọn mi. 27.5. owó àlùbáríkà lágbà dákun ìwọ náà débi kódà kó máa jẹun lọ́wọ́. wọ́n sọ láì débi. wọ́n máa jẹun lọ́wọ́. lóòótọ́ agbó ti di pa ń jẹun. agbó ti di pa bí ẹ bá ń di ẹgbẹ́ àwọn àgbàlagbà tó gbé oúnjẹ ní. 5,000 ó di 32.5 33 34. ìkọ́nà àgbàlagbà ló gbóúnjẹ wá náwó yìí. 36. ìwọ náà máa ṣàlàyé débi. owó àlùbáríkà. ọ̀ya ọ̀rọ̀ jẹ́ pé ní kó gbogbo ẹ̀ lẹ̀ pé tó agbágbé báyìí kalẹ̀ mú ẹja jọ dáa kẹ́ẹ̀nì. dákun ìwọ tó bá débi o bá ṣe wá o bá ṣe wá dákun dédé wá sọ owó àlùbáríkà. 39. ara ọkọ ìpínlẹ̀ ìwọ náà ni wọ́n ń pè ó sí yìí. 60 ká ṣe ká kó mẹ́. owó àlùbáríkà fún ọmọ wa dáhìn. owó kan bàbá mi wà ní ọmọ ọ̀sẹ̀ gbọ́. Masha Allah. àwọn ìwà ṣeré wà ní oko ọmọ. àwọn ìwà ṣeré nínú ọkọ ọmọ náà ni. àdáhìn. àwọn ìwà ṣeré wà ní oko ọmọ. owó àlùbáríkà dáhìn àwọn ìwà àti bàlábọ̀ yìí lónìí. 5,000 ó di 47 48. ìwọ tó bá ti débi o bá ṣe ìwọ o. wọ́n wọ lásán wá jẹun. èló ni àwọn 49 mọ́jú sí. ìwọ náà wọ́n sọ owó àlùbáríkà. 54 54.5. a lọ sórí 100 and 54. 57.5 bọ̀ ọmọ ọgbẹ́ àwọn ẹ̀. Masha Allah. èló ni. after ẹ̀sán dùn lọ́kọ̀ náà 57.5. owó àlùbáríkà. 60s. ẹ̀sìn sùnmà 63.5. ọmọ àbọ̀lọ́wọ́ gbà lọ́wọ́ fẹsẹ̀ lọ́wọ́ fàgbàkà. àmín. 68 65. èló ni. 70 71 73. oh. ìwọ náà débi owó àwọn àlùbáríkà. ìwà ṣeré lẹ́yìn sanu ọkọ̀ ọmọ. Allah. Alaji ọlọ́wọ́ gbé yíga. Àmín. ní lọ́ọ̀lì ọlọ́ọ̀lì 70 kí ni tó ní. 74. 5,000 ṣé kéèké ẹni sálọ ṣé wọ́n ti fún wọn lóúnjẹ alárafa mi nù 5 plus 75 ó di 80. ìwọ náà débi o. 80 ó 5. wọ́n sọ láì débi owó àlùbáríkà. sẹ́ẹ̀dì ṣètò agbẹ́sìgá agbẹ́sìgá. wàá lè ṣàlàyé. owó àlùbáríkà ìwọ náà débi. kódà kó máa jẹun lọ́wọ́ dákun débi. owó àlùbáríkà dáhìn àwọn ìwà ṣe rere. àwọn èèyàn wa láti Washington DC rèé o àwọn ará Amẹ́ríkà yìí ṣe ẹ kú gbogbo gbà. owó ọ̀làdé ní ìwọ náà wá san. ẹ jẹ́ káwọn afa àwọn bẹ̀rẹ̀ sí bàbá ṣé òun àfa ńlá lẹ́jùbọ̀ Masha Allah. ẹ wá sọ̀rọ̀ lẹ́yìn ẹ jẹ́ káwọn afọ ọmọ sí fàájà ẹ máa gbọ́dọ̀ àwọn ọgbẹ́ wọn lọ gbé máìkì bá wà ẹ mú wá lẹ́sẹ̀ wọn lọ gbé wá lẹ́nu fọkíbá afa ńlá ayọ̀ǹda gbogbo ayọ̀ ẹ kàn mú máìkì bá lù kó o dákọ̀ máa pé fàájà àmì ọlọ́run àti dáyé ọmọ ẹ báyìí ẹ kàn sàdúrà lọ ẹ kàn sàdúrà lọ. Salamu ala al-madina min Salamu ala al-batina minhu lafaina. Salamu ala al-batina minhu lafaina. Akí Ọlọ́run. Allah. Ẹni tó bá mọ̀ yìí pé kíkí Ọlọ́run tí wọ́n máa ń wí yẹn Ọlọ́run ti kíra rẹ̀ kọjá kẹ́nìkan tó máa kí sábà sọ yìí pé Allahu Akbar. Ó jẹ́ lọ. Báwo ni àgbọ̀ oníkun kéwọ́? Àwọn nǹkan kan tí ó ti ṣẹlẹ̀ lẹ́nìí kẹ́tó dé. Yá Sẹ̀tàw. Ṣéwù yá Sẹ̀tàw. Ẹ dìde nàró. ẹni ọlá ni yín. Àwọn kankan bẹ tó yẹ ká yanjú látẹ̀ka ntí ò tó gba yín yanjú. Bẹ́ẹ̀ni bá ti kú wọn ò gbọdọ̀ ní bíléèdì mẹ́. Òsì tí bíléèdì bẹ́ sí. Òróró la fi rẹ ni àbí kí la fẹ́ mú mẹ́. Yá Sẹ̀tàw ló kọ́ àwọn àgbàlagbà àti gbogbo àwọn tó lé ayé wọn lọ́rọ̀ rẹ̀ ò ní tẹ̀ wọ̀rọ̀kọ̀. Báàmì àgbọ̀ngùn kéwù. Ọ̀rọ̀ Ṣéhù Jamiu àmì Ọlọ́run ò ní kọ́. Ọjọ́ ti pẹ́.
èmi sì tètè dá mà torí láyè kálà wa yẹn mo fẹ́ sọ fún àwọn àbálẹ̀ kan gbogbo ọ̀rọ̀ àbá ló pé sí nígbà ilé mi àyípọ̀ níbi nǹkan ara wa báwọn àmì ọlọ́run tí Muhammadu Jamiu jẹ ni aburú kọjá orogún ìyá mi ní í ṣe mí àmọ́ ohun tí mo kà fẹ́ kẹ́ ẹ bá mi pè fún Muhammadu Jamiu ṣé Muhammadu Jamiu ẹ sọ yí pé ẹ bá pè ẹni Muhammadu Jamiu ẹ sọ pé ṣé Muhammadu Jamiu. Sheikh Muhammadu Jamiu. Ọdí àtúndára lénìí. Ẹdí àtúndára lénìí. Ẹ̀yin èèyàn dákẹ́ ẹni ẹ bá sọ pé ẹni ó di àtúndára lénìí. Ẹdí àtúndára lénìí. Torí àwọn èèyàn dúró wọ́n dúró síbi ọlọ́mọdé yìí o. Àwa dáhùn ìlànà wọ́n dúró síbẹ̀ pé bí ti yá ọmọkùnrin yìí tó. Àyírọ́ ni yóò ní ibi tí yóò gbà ní tí ó ti súnké. Ibi tí wọ́n wá rò pé kí ti fẹ́ so ibi ọmọ wa yìí ni Muhammadu Dahi. Ìwọ onírú ẹni tó bá ní ọwọ́ bá mi sọwọ́ rẹ báyìí. Bá ń sọ pé sára rẹ olówó. Ṣé Muhammadu Dahi ọwọ́ rẹ méjèèjì náà ṣe báyìí sọ́dọ̀. Sára rẹ olówó. Tọ́tò rẹ olówó. Ìwọ tó ọba wà pé wọn náà fẹ́ bírù Muhammadu Jamiu ẹ̀ka náà ni ọba fẹsẹ̀ rẹ nílẹ̀ lẹ́yìn àwọn àgbàlagbà. Ìwọ tó ọba jẹ́ ọ̀dọ́ bíi tèmi tó fẹ́ bí èèmọ̀ burúkú ọmọ sọ pé sára rẹ ọlọ́wọ́. Tótó rẹ olúwa sùlìdàlá àlìwálé ìrámi sára rẹ olúwa ọba rẹ. Àwọn ní Mẹ́kà, àwọn àwòrán sàṣà, àṣà tí wọlé lọ gbé wúrẹ́. Ọ̀rọ̀ gbogbo kìíní nítorí náà tọ̀dọ̀ yìí ń kọ́ o. Tótó rẹ̀ lọ́wọ́. Ọba rẹ̀. Àgbẹ̀ níbẹ̀. Àwọn àfọ àgbẹ̀ ìgbà àgbẹ̀ ni òkè náà jẹ́ rivers. Ibẹ̀ la wà. Ṣé Muhammadu Jamiu ló bá yọ? Ó yọ lọ́gà. Ẹ̀kúkú mọ gbogbo yíyọ. Àwọn bá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kíkù. Anìkàní. Kó tó dé mo ti dìde nàró. Mo ti ká ẹsẹ̀ mi sókè. Mo ti ń wá rírì. Alábà aládé tó. Ṣé ọmọ kékeré ńlá ní wí kékeré mi? Mo ní ẹ dìde. Kéwulẹ̀ mà ẹ̀ mọ̀ nǹkan mi. Ẹ dìde. Sára rẹ̀ ọlọ́wọ́. Ọba rẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ níbẹ̀ ibi tí sẹ́ Muhammadu Jamiu dé gbogbo àwọn àfáà tí wọ́n ti ń kú ìmí ìmàjẹ́ wọ́n bẹ̀ ju ti Adiru lọ àmọ́ ìyá ń jẹ́ gan. Ẹsẹ̀kẹsẹ̀ ẹni tí ó kọ́kọ́ dìde $5,000 ló múlẹ̀. Ojú ìrò ní fọ́. Ẹnikẹ́ni. Àfà ìrò ní rọ̀. Bàbá tó bí wò ní rè. Bàbá tó bí wò ní. Bàbá tó bí ọ̀tí ọlọ́run rè. Kò sọ́nà táwọn jù rí ó lè gbà. Sàkàrí yìí ó ní rọ̀. Àlàbò sára rẹ̀ olúwa o. Kòtò rẹ̀ olúwa. Ọba rẹ̀. Ìdàlà àdìwà lè bẹ̀rẹ̀ mi. Sàrà rẹ̀ olúwa. Ṣé yẹ sọ́jà? Bẹ́ẹ̀ máa ń fi ọtí gbogbo àbá àwọn tó bẹ̀. Àbá wa mà èmi àti ẹ̀. Àwọn bàbá wa ti ro ká tó débi adé yìí. Láàrin ẹjọ́ pé láwọn àná kọ́ wọn la. Ìyá ló bá Jamiu sáré. Ìyá ló bá sáré ní àbí bàbá. Ṣé Muhammadu Jamiu ní ohun gbogbo àwọn àfa ẹ̀ ní kájú. Àwọn àmì lóde yìí, àwọn àmì ọlọ́run lóde yìí. Ẹ máa bọ̀. Tótó rẹ̀ olúwo.
ẹsẹ̀ o ọlá bàbá wa ọlá àlùkò ọlá àlá ọlá àbá. اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم آمين. mo kí kalẹ̀ ogun àwọn àgbàlagbà ọlọ́mọṣàbà kí bàbá wa àgbà oníkókéwú ọlọ́mọṣàbà lọ́rẹ̀ ní ọlọ́mọbarika àdẹ́gbà ọmọ mo fi kí gbogbo àwọn àgbàlagbà ọlọ́mọ kì í délẹ̀ àwọn ẹ̀yà sàbàrù mo fi kí gbogbo tí ń jẹ́ odò àfà ọlọ́mọṣàbà kí ọlọ́mọbarika àdẹ́gbà Muhammad àbá Muhammadu Jamiu àmì ọlọ́run ọmọ tọ́lọ́ fún wọn ọlọ́mọṣà ṣe lágbà ọmọ ọlọ́mọṣẹ́ lábìkú ọlọ́mọṣẹ́ láàfà ńlá ọlọ́mọṣẹ́ ṣe láàfà ńlá ọlọ́mọ àpárá ní àfà Muhammadu Jamiu ọlọ́mọbarika àdẹ́gbà wa Muhammad ọlá amina 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 ya Allah. ọlọ́mọṣà wọlé ìkàlẹ̀ gbogbo yẹn àgbàlagbà ọlọ́mọ ikọ́ ìlú débi ti gbà àfi ẹni pé mi gan ni bàbá ọmọ ọlọ́run wọlé aṣáájú ẹ̀dá ti jẹ́ Muhammad apara sí ibú apara sí ìgbà kọfù mọ́nà àpá wọlé kún subhanaka allahumma ya man azhara al-jami'a wa sattara al-qabiha wa lam yu'akhidh bil-jarirati wa lam yahtik sitra ya azim al-afwi wa ahsana at-tajawuz wa ya wasi'a kulli maghfiratin wa ya basita yadayhi bi rahmah wa ya sami'a kulli najwa wa ya muti'a kulli shakwa wa ya karim as-safi wa ya azim al-man wa ya ila al-akharati ويا مبتدأ بالنعم قبل استيقاظك يا ربي ويا سيدي ويا مولاي ويا غاية رغبة سلك أن لا تشغل القلب لا الدنيا ولا بعذاب النار ولا حول ولا قوة إلا بالعلي العظيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين. agbani tí a dé yìí kó dàgbà ní fatia báyìí fatia ló kú báyìí bàbá wa gbà láti ògbógbò wọn ní kí wọn wá sí fatia sí ọlọ́run jáde bàbá pẹ́ ahlan wa sahlan wa marhaba bi fadilatikum. مولانا شيخ جامع Ajadi bàbá Dáí bàbá Ọlámilékan ó kọjá ò tí ì sọ ọmọ nù. Ṣéun Jamiu bàbá Dáí bàbá Lékan bàbá Lékan Ọlámilékan. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. Ọlọ́run wọlé ní Muhammad. Sallallahu alaihi wasallam. Ọlọ́run Quran. Nígbà tí ìgbà tá Nabi Muhammad sallallahu alaihi wasallam. Ìgbà tí wọ́n dé síbi tó tóbi. Ayakumullah. Ẹ̀dúró bá. Ẹ̀dúró tí àgbàlagbà. Ẹnàró ìdùnnú náà ní dìbànújẹ́ láíláí. Amina. Ọlá ní Muhammad. Sallallahu. Ọlá Al-Qur'ani. Amen. Àfa wa Dáhí. Ṣéhù wa Dáhí. Ọlọ́ba ṣe lólú ọmọ. Amina. Àìsùn bìlì wáyìdí. Àìsùn bìlì wáyìdí. من شر كل حاسد وكل ولك رايد من قيم وقيد وكل جن مريد يعوذ بالمراسد يعوذ بالمراسد يعوذ بالمراسد Shehu Dahi Adamallahu yatahu ìjàbáru ọba ẹ̀dá ọba kówó ọlá ọjọ́ àná ọlọ́run kówó ọlá ọjọ́ ẹni ọba kówó ọlá ọjọ́ ọlá kọlọ́run bá wà dáàmà náà sí ọba bá wà dáàmà náà sí. Ọba bá wà dọ́mà náà sí ọba bá
bàbá bá dọ̀bálẹ̀ sí. Ìyá mẹ́yẹ kú kí bàbá mẹ́yẹ kú. Bàbá bá dọ̀bálẹ̀. Kí bàbá yẹ kú kí bàbá mẹ́yẹ kú. Bàbá bá dọ̀bálẹ̀. Ọba kó wọlá ànájì. Ọba bá dọ̀bálẹ̀ sí. Ọba kó wọlá Muhammadu mi. Ọba bá dọ̀bálẹ̀ sí. Ìyá mẹ́yẹ kú kí bàbá mẹ́yẹ kú. Bàbá bá dọ̀bálẹ̀ sí. Ìyá mẹ́yẹ kú bàbá mẹ́yẹ kú. Ọba bá dọ̀bálẹ̀ sí. Ọ̀dọ̀ kó wọlá ọjọ́ àná. Ọba bá wà dọ̀bálẹ̀. Kíyá mẹ́yẹ kú kí bàbá mẹ́yẹ kú. Bàbá bá dọ̀bálẹ̀ sí. Bàbá mẹ́yẹ kú kí bàbá mẹ́yẹ kú. Bàbá bá dọ̀bálẹ̀ sí. Ọ̀dọ̀ bá wà dọ̀bálẹ̀ sí. Bàbá bá dọ̀bálẹ̀ sí. Kíyá mẹ́yẹ kú kí bàbá mẹ́yẹ kú. Bàbá bá dọ̀bálẹ̀ sí. Bàbá bá dọ̀bálẹ̀ sí. Bàbá bá dọ̀bálẹ̀ sí o. Bàbá bá dọ̀bálẹ̀ sí. Bàbá bá dọ̀bálẹ̀ sí. Bàbá bá dọ̀bálẹ̀ sí. Ọmọ ṣé o jà mí o alájàdí o. Bàbá bá dọ̀bálẹ̀ sí. 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 Bàbá kéwú wá pé wá ó pé wá o ẹni rè ló kọ́ wa. Ló kọ́ wa. Kéwú wá pé wá ó pé wá ẹni rè ló kọ́ wa. Gbogbo ẹni tó bá bímọ tó fẹ́ jèrè ọmọ. Àní gbogbo ẹni tó bá bímọ tó fẹ́ jèrè ọmọ. Àníyàn yìí ń sọmọ lọ́mọ ẹ dákun ẹ jẹ́ ọmọ. Kẹ̀sì máa ṣàdúrà fọmọ tẹ̀bí lójoojúmọ́. Tóra náà kì í ṣàtúnjó lóru ṣe bílẹ̀ máa tó mọ́. Ìgbà tẹ́bímọ tẹ́ẹ̀kọ́ tó fẹ́ jèrè ọmọ. Tó bá gbélé tẹ̀kọ́ tàtàn ṣe bójú ìyá mọ́. Ìdùnnú òbí mi kò ní di ìbànújẹ́. Èmi ní ìdùnnú Ọlọ́run máa bá mi jẹ́. Ṣéun Jamiu òun kọ́ ló pera ẹ̀ ní nǹkan o. Ọlọ́run ló pè é ní nǹkan pàtàkì. Ẹni fẹ́nu ọ̀gàn pa lájàdí ajẹ́bí ọlọ́. Gbogbo Islam ojús. Àjàdí kọ́ ló pera ẹ̀ ní nǹkan o. Bàbá Òjò Ọlọ́run ló pè é ní nǹkan pàtàkì. Ẹni ṣàpọ̀nlé alájàdí agbóòtú oore. Gbogbo abiyamọ tó ń bẹ níbí sọ pé náà mọ̀lẹ́ lára. Ọlọ́run máa fi jó mi. Káráyé má ṣe mí ní pẹ̀lẹ́ o lórí ọmọ mi Amina. Ṣéun Jamiu iná tọ́lọ́run dá ní kò lè kú kò lè kú kò lè kú kò lè kú. Bàbá dáì wàláì iná tọ́lọ́run dá ní kò lè kú kò lè kú kò lè kú. Gbogbo Islam ẹ bá mi wí kẹgbóhùn sókè dáadáa ilé tọ́lọ́run kọ́ ní kò lè wó. Islam ẹ wí ilé tọ́lọ́run kọ́ ní kò lè wó kò lè wó kò lè wó.
kò lè wo kò lè wo kò lè wo iná tọ́lọ́ dá ní kò lè kú kò lè kú kò lè kú kò lè kú. ẹ bá mi sọ fún Ṣéwù Jamiu wípé òkìkí tẹ̀ ní ìyẹn kò ì tó kò ì tó kò ì tó kò ì tó ọlá tẹ̀ ní ìyẹn kò ì tó kò ì tó kò ì tó kò ì tó. bàbá ọlọ́mọ Àjàdí 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 bàbá ọ̀làdé ní Àjàdí 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 ó Àjàdí Ṣéwù Jamiu Àjàdí 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 ó Àjàdí iná tọ́lọ́ dá ní kò lè kú kò lè kú kò lè kú kò lè kú ilé tọ́lọ́ ń kọ́ ní kò lè wo kò lè wo kò lè wo kò lè wo. ẹ sọ pé Alájàdí òye Alájàdí òye Alájàdí òye bàbá ọlọ́mọ Ṣéwù Jamiu Alájàdí bàbá dá Ṣéwù Jamiu Alájàdí bàbá dá Ṣéwù Jamiu Alájàdí bàbá ọládé ní Ṣéwù Jamiu Alájàdí. ẹ tún sọ wípé wàláhì ilé tọ́lọ̀ ń kọ́ ní kò lè wo kò lè wo kò lè wo kò lè wo iná tọ́lọ̀ ń dá ní kò lè kú kò lè kú kò lè kú kò lè kú. Ṣéwù Jamiu wọ́n tún sọ wípé Olúwa ó ṣáàtì máa pé lẹ́nìkan Olúwa o òkúkú ti máa pé lọ́nà méjì tó fi gbé ṣẹ̀dá wa ilé mi lọ́wọ́ má ṣe jẹ́ṣẹ́ náà ó bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ọmọ dúdú ó sáwọn Ṣéwù Jamiu àmì ọlọ́wọ́n bá a ní Olúwa ó ṣáàtì máa pa ọ́ lẹ́nìkan Ṣéwù ya fọ́tò lọ́wọ́ ni Olúwa o ó ṣáàtì máa pa ọ́ lọ́nà méjì ó fi gbé ṣẹ̀dá wa ilé wa lọ́wọ́ má ṣe jẹ́ṣẹ́ náà ó bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Alájàdí ó wá sọ wípé àlùbáríkà mo tọrọ àlùbáríkà mo tọrọ ẹ bá ń mú Ṣéwù kan súnmọ́ mi àlùbáríkà mo tọrọ ẹ̀mí gígùn látọrọ ẹ̀mí gígùn látọrọ Islam àlàáfíà látọrọ àlàáfíà látọrọ ó yá àlàáfíà látọrọ àlàáfíà látọrọ ẹ̀mí gígùn látọrọ ó yá jọba lọ bẹ́ẹ̀ Ṣéwù Jamiu ní pé ẹ máa wí pé ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà kọ́lọ́wọ́n bá ló ṣàdéhùn tó ń ṣẹ kówó ní fi wá sílẹ̀ fún yàjẹ́ o bàbá bàbá ọlọ́mọ ló sanwó ọ̀pẹ lọ́wọ́ àbọ̀bà ṣe lù bàbá mi má gbẹ́sẹ̀ ní kankan bàbá ojú tó nǹkan ẹ̀ kí bàbá gbogbo wa ẹ bá mi gbé Alájàdí wá síbí ọlọ́run ọba ló ṣàdéhùn ló múṣẹ lórí Ṣéwù Jamiu Alájàdí o gbogbo Islam lápapọ̀ pátápátá ẹ kí Ṣéwù Jamiu ikú ọkú oríire ọmọ ẹ tún máa gbé ṣe bẹ́ẹ̀ ni ó já ẹ tún ní láìlá láìlá Ṣéwù Jamiu bàbá gbogbo wa. láìlá láìlá Ṣéwù Jamiu bàbá gbogbo wa. abọ́bà ṣèlú gbogbo Agége ó ní kíkì Ṣéwù Alájàdí dáadáa abọ́bà ṣèlú gbogbo Agége lọ́wọ́ ẹ ló wà ó ẹ kú oríire tànà Ṣéwù Alájàdí ní kí dáadáa bàbá Alájàdí ẹ máa tún sọ wípé Alájàdí Alájàdí bàbá ọlọ́mọ tuntun Alájàdí Ṣéwù Jamiu bàbá Alájàdí.
pé òde ló dì mọ́lẹ̀ o òde ló dì mọ́lẹ̀ ayé mọ̀ ṣé wù mí yàtọ̀ òde ló dì mọ́lẹ̀ o. òde ló dì mọ́lẹ̀ òde ló dì mọ́lẹ̀ ayé mọ̀ ṣé wù mí yàtọ̀ òde ló dì mọ́lẹ̀ o. òde ló dì mọ́lẹ̀ o. bàbá ṣèlú òde ló dì mọ́lẹ̀ òde ló dì mọ́lẹ̀ yẹ sátárù wàláì ayé mọ̀ ṣé wù mí yàtọ̀ òde ló dì mọ́lẹ̀ o. òde ló dì mọ́lẹ̀ òde ló dì mọ́lẹ̀ bàbá ṣèlú mọ́lẹ̀ ayé mọ̀ ṣé wù mí yàtọ̀ ayé mọ̀ ṣé wù mí yàtọ̀ ayé mọ̀ ṣé wù mí yàtọ̀ ayé mà lájà di 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 yàtọ̀. Oya bàbá wa mi ọlọ́run ìjọ pẹ́ ẹ̀dá jẹ́ rí ìjọ pẹ́ ẹ̀dá jẹ́ rí. Bàbá wa òjò wọ́n ní ẹja náwó ọpẹ́ òye ẹja náwó ọpẹ́ òhà lóra ìsàn òde wà mọ́ yàrá ẹja náwó ọpẹ́. Kàkàkì kéwìlérè àjọ wà ń bí látẹ̀kọ́ ni ọpẹ́ òhà àìsàn òde wà mọ́ yàrá ẹja. Jọba lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká káwọn àfa wa àdàkùnmọ́lá ẹ jẹ́ ká káwọn ọ̀gá wa. Àìsàn òde wà mọ́ yàrá ẹ̀jẹ̀ àjíjó ọ̀pẹ. Pẹ́ òye ẹ̀jẹ̀ àjíjó ọ̀pẹ òhà. Àìsàn òde wà mọ́ yàrá ẹ̀. Ẹ tún máa wí bẹ́ẹ̀ ẹni àlájàdí 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 bàbá dání àlájàdí. Wọ́n sanwó bàbá wa. Wọ́n ní àlájàdí o. Ọmọ kú tí kò lè pa. Ọmọ àrùn tárùn kan ò lè ṣe. Àlájàdí o. Oya àlájàdí o. Oya àlájàdí o. Oya kí ni sọ wípé tọ́lá àlìbádìrú àlẹ́ iná. Mi sẹ́ni ìyá ti wàdá yìí. Wájàbá ṣùkúrú àlẹ́ iná. Máa dà á lílà ìdá yìí. Àlìbádìrú mi sẹ́ni ìyá ti wàdá yìí. Wájàbá ṣùkúrú àlẹ́ iná. Máa dà á lílà ìdá yìí. Ẹ̀yin mi Islam torí ìjọ àsìkiri ni ìjọ àjọpá dáadáa. Ìjọ àsìkiri ni o. Oya ìjọ 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 ẹ̀fìjọ yẹ wá sí ìjọ 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 ọpẹ́ lórí alájàdí ìjọ 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 ẹ̀fìjọ yẹ wá sí kájọ ìjọ ọpẹ́ ìjọ tàbí kẹjọ ewúlérè torí pé ìjọ àsìkiri ni ìjọ àjọpá dáadáa. Oya owó 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 mi ò gbọ́ dáadáa
bá dá yín ṣéwù jábí wà mí ọlọ́run kéwù lè dé wọn lóya máa gbọ́ máa ní pé láyé láìláìlá láwọn fi wọlé muhammadu rasulullah láwọn fi jáde. láìláìlá láwọn fi wọlé muhammadu rasulullah láwọn fi jáde. láìláìlá láwọn fi wọlé. láìláìlá láwọn fi wọlé muhammadu rasulullah láwọn fi jáde. pẹ̀lú kọ́mọ̀rì kan wọ́n lè hàn bá wọn bá ti yó òkèlà ẹ̀mẹ́nìta o. Ṣéwù Jamiu àmì ọlọ́run àmì ọlọ́run. Ṣéwù Jamiu àmì ọlọ́run àmì ọlọ́run. lóye sọ pé ọ̀tá ń gbìyànjú Ṣéwù Jamiu ọ̀tá ń gbìyànjú kẹ́dẹ́ ní àná ẹ̀yin kan gbìyànjú kẹ́ má ṣe dẹ́ ní àná ẹlẹ́dàá yín ló sọ yín dẹ́ni. Ṣéwù Jamiu ọ̀tá ń gbìyànjú kẹ́dẹ́ ní àná ẹ̀yin kan gbìyànjú kẹ́ má ṣe dẹ́ ní àná bàbá mójútó nǹkan rẹ̀ nìyẹn. ó yá mójútó nǹkan rẹ̀ bàbá wa mójútó nǹkan rẹ̀ bàbá wa mójútó nǹkan rẹ̀ bàbá. ó yá ẹ̀yin ọmọ Ṣéwù ẹ̀yin ọmọ mísà ṣẹ̀gbọ́n information lórí bàbá wa Ayatulahi wọ́n ṣe ń lọ sókè wọ́n lógun ló bá dé wọ́n ṣe ń gun mọ́tò wọ́n lógun ló bá dé lórí ilẹ̀ tí bàbá kọ́ wọ́n lógun ló bá dé ó yá ẹ̀ bá mọ́ lọ o ogun ló bá dé ẹ̀ bá mọ́ lọ o ogun ló bá dé ọlọ́run ni bàbá ń tán ogun kọ́ ló. mo fẹ́ gbọ́ bàbá wa ní kí n tó gbé máìkì kalẹ̀ ilé làwọn wá láti nílé. Ṣéwù Jamiu bàbá ọlọ́mọ Ṣéwù Jamiu bàbá ọlọ́mọ ló jẹ́ sọ pé ọmọ o ọmọ ní ìyá ọmọ ní dẹ ọmọ o ọmọ ní ọmọ ní dẹ ọmọ bèbà bọ̀dà ló sanwó lọ́wọ́ mo fẹ́ gbọ́ Ṣéwù kí n tó gbé máìkì kalẹ̀ o ọmọ o ọmọ ní ìyá ọmọ ní dẹ ọmọ o ọmọ ní ajẹ́ ń gbọ́ Ṣéwù náà ọmọ ní ìyá ọmọ ní dẹ ọmọ o ọmọ ní ìyá ọmọ Ṣéwù Jamiu bàbá ọlọ́mọ Ṣéwù Jamiu bàbá ọlọ́mọ ọbẹ̀ ń sàlò àmì ọlọ́run bá fi ń sàlò nílùú Kìsì ìbànújẹ́ oníkan ẹ̀ òyà Allah 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 àwọn tí kẹ́hù lèrè ló sọ pé omi tí bá ń pọ̀ kò délé sá àwọn tó bá ń jókòó lé wọn omi tí bá ń pọ̀ kò délé sá àwọn tó bá ń jókòó lé. Ṣéwù Jamiu Ayatulahi bàbá ọlọ́mọ Ṣéwù Jamiu bá óyá rọ́bà náà àsìnà àsànà táwọn fi dùnà tẹ̀gàdé àsànà tá wákìnà àsàbànà ọlọ́run lọ́dún táwa yìí ọlọ́run ló tún táwa yìí mọ ìkàrí àwa wọ̀nyí aburú kìlẹ̀ yìí ọmọ ṣe jẹ́ táwa wọ̀nyí ọlọ́run fọwọ́ láyé ìfẹ́ tó ní sànàbí tó sì fẹ́ tó sì tún ṣe láyọ̀ fẹ́ gbogbo táwa náà ò fẹ́ ọlọ́run dákun bá wa fẹ́ kódà báwọn kan ò fẹ́ ọlọ́run má jẹ́ ká pàṣán ọmọ ṣe wà láyé àṣà àwọn alálẹ́ pẹ̀lú ọ̀sán. Alhaji Ọpẹ́yẹmí Alhaji Ọpẹ́yẹmí Alhaji Ọpẹ́yẹmí óyá ẹ̀yin ọmọ Ṣéwù ṣẹ̀gbọ́n information lórí Ọpẹ́yẹmí wọ́n ṣe ń lọ sókè bá ṣe ń lọ sókè Alhaji Ọpẹ́yẹmí bá ṣe ń lọ sókè ẹ jẹ́ kí n gbọ́wọ́ tèmi lọ́wọ́ Ọpẹ́yẹmí ọlọ́run ló gbé yín ká ògùn kọ́ lọ́run ní Ọpẹ́yẹmí láyé ń sọ kí ló bí o Ọpẹ́yẹmí láyé ń sọ. ajẹ́ ń gbọ́wọ́ mi tán náà ayé sàyíìrì Ọpẹ́yẹmí láyé ń sọ Ọpẹ́yẹmí láyé ń sọ èrò ọ̀tá kò ní sẹ́ lórí Ọpẹ́yẹmí èrò ọ̀tá kò ní sẹ́ lórí mi ọ̀tá gbìyànjú
ọdẹ mi àná. Ejina Ibrahim Ọlálẹ́kan Ìbàdàn jẹ́ oníkan ẹ̀ lọ́la àmì. Ẹ sọ. Ìkómọlá wá ṣe àwa ṣe concert. Ẹ bá kú oníbẹ̀ yẹn torí oníṣẹ́ ńlá. Ẹni tí ó bá kì í ṣe olórin kó bọ́lẹ̀ lórí stage. Ẹ dákun torí Ọlọ́run o kì í ṣe olórin bọ́lẹ̀. Mò ń bọ̀ wá gba ẹ̀sùn sẹ́yìn lójú agbo. Ọmọ ọdún máa bọ̀. Nínú olórin a kì í ṣàlàyé wẹ́wẹ́. Ẹ̀sùn sẹ́yìn. Ẹ̀sùn sẹ́yìn. Bàbá Alájàdí. Gbogbo àwọn tí wọ́n wà níkàlẹ̀ tí wọ́n wá bá wa yayọ̀ ọmọ. Ẹ̀kọ́ máa kọrin lọ gbúrúgbúrú kọ́ máa náwó fún yín. Kì í ṣe pa wá fò sókè ń bí. Àwa gbowó ọpẹ́ ní lọ́dọ̀ Àjàdí o. Òun kọ́ ló pera ẹ̀ ní nǹkan. Májò pariwo. Ọlọ́run ló pè é ní nǹkan pàtàkì. Ẹni ṣàpọ̀nlé Alájàdí agbọ̀tún oore. Òun kọ́ ló pera ẹ̀ ní nǹkan. Ọlọ́run ló pè é ní nǹkan. Ìyá yìí kú òbí. Ṣé o sára wa? Àsánà ọmọ Alájì Àsánà ọmọ ọdún bẹ́ẹ̀bí. Kẹ́wúlẹ́rẹ̀ mínísítà bẹ́ẹ̀bí action show. Àròlé Sambo. Àrídùnú ayé lóyún. Kàkàkì. Ó yá Zainab ó tún yá. Ẹ̀jẹ̀ bá mi wá nínú ewì lèmi kí Alájà Zainab. Ẹ ṣé mo dúpẹ́. Nítorí Ṣéhù mi. Ṣéhù Jamiu àmì Ọlọ́run ọba lèmi ṣe wọ́n sí. Bàbá mi. Latest father in town. Ẹ bá ń gbé Ṣéhù. Ẹ tún gbé Ṣéhù. Ẹ gbé Ṣéhù kọ́ máa gbọ́ nílùú Mọ́ká. Ṣẹ́rí ọmọ kékeré lèmi Alájà Zainab. Àti kékeré ni mo ti máa ń gbọ́ àmì Ọlọ́run ọba, àmì Ọlọ́run ọba, àmì Ọlọ́run ọba. Ìgbà tí mo dàgbà tí mo súnmọ́ bàbá mi tó sọ ìyanu tó lóun ṣe fún bàbá mi. Ìgbà tí mo wà rẹ̀ tí mo jókòó, wàláhì mo ń kọ́ mi lójú, mo ojú ni. Ẹ bá mi pé Allahu Akibaru. Ṣéhù Jamiu àmì Ọlọ́run ọba. Àní kọ́ lóun wo ọmọ náà kó là á kó yanjú. Bíjáyé Muhammadu oníṣẹ́ ńlá. Ṣéhù Jamiu ti ní Ṣéhù Jamiu nílé bímọ ọ̀bì. Ṣèbó ti bímọ ojú yín ti wálẹ̀. Ojú tàwọn ẹlẹ́gàn. Bàbá mi èmi wá fẹ́ fún ọmọ yẹn lórúkọ Ọlọ́run Tóyìn. Torí Ọlọ́run Tóyìn lára yín Ṣéhù Jamiu. Ṣéhù Jamiu tó bá ń sọ tiwa, ẹja ń sọ tiwa. Mò ń bọ̀. Ó ti lo ìṣẹ́jú 5, ó ti jù bẹ́ẹ̀ lọ. Kéwúyẹmí, hip hop lòun máa ń ṣe ẹja kó máìmù. Má bọ̀ lórí stage. Ó tún ṣì máa kọrin sí. À ń ṣe mòlídì yìí kó mọ́ là ń ṣe. Ìyá yìí, màá ní kọ́ndé ẹ̀ kó mi báyìí. Ẹni ò yọrọ máa ní kọ́lé ẹ̀ kó mi báyìí. Ó yá Kéwú, torí ẹ̀ ní ò jẹ́ kó mi tí bá ti kó mi kò ní ṣètò mọ́. Ẹnìkan òde ní jẹ́ kílẹ̀ ó fẹ́. Kéwúyẹmí Al-Mubaraku. Bàbá ṣẹ́wà mi Ọlọ́run. Nítorí bàbá Al-Mubaraku Kéwúyẹmí lórúkọ tèmi ń jẹ́. Ọmọ Kéwúyẹmí Aláàjì gangan. Àmì Ọlọ́run bàbá ẹni, àmì Ọlọ́run tí ìdòṣùpá. Òṣùpá tó mọ́lẹ̀ kárí ayé èèyàn. Sheikh Jamiu àmì Ọlọ́run ẹ jẹ́ n kọ́kọ́ kí bàbá náà. Àmì Ọlọ́run tí ìdòṣùpá. Ẹ wò ṣùpá tó mọ́lẹ̀ kárí ayé. Ṣẹ́rí báyé bá ń bèrè ẹ sọ fún ọ̀pá àmì Ọlọ́run ni. Àjàdí ọmọ Sànúsì. Àmì Ọlọ́run tí ìdòṣùpá. Ọmọ Kéwúyẹmí Al-Mubaraku Ebiola. Bismillah. Àmì ìlàlí àmọ́. Nọ̀jìnì wà ámọ̀lì. Yàrá tètè ṣe. Enemies dem dey try me yo. But I never go solo. Ìlàyé àrọ́bí yo. Bàbá àgbáyé. Gbóhùn mi.
kọ́tà má lọ máa béèrè pé ọlọ́run ní ìdáhùn. Yá àfisùn àfisí ọlọ́run fi ṣọ́ ẹ̀ṣọ́ mi. Wọ́n máa sí wákù wá sí ká fagbára ẹ̀ gbogbo mi fún mi nínú o. Dùn mí nínú o. Ọlọ́run ọlọ́lá náà dùn mí nínú o. Ọlọ́run ọba jọ dùn mí nínú o. Ad'uka rabbal ibadi ilayka kullu muradi istajidu ayyo. Ẹ jẹ́ kí fàmì àmì ọlọ́run ẹ jẹ́ kí rí bàbá. Everybody kasha mi. Everybody kasha mi. Ká máa ṣe báwọn gbé gba ẹkùn kébé o. Ó yà sọ fọlọ́run pé bọ́ọ̀ mi yàrá o. Kọ́tà má lọ máa béèrè pé ọlọ́run mi dáhùn. Yá àfisùn àfisí ní ọlọ́run fi ṣọ́ ẹ̀ṣọ́ mi. Wọ́n máa sí wákù wá ti ká fagbára ẹ̀ gbogbo mi fún mi. Dùn mí nínú o. Ọlọ́run dùn mí nínú o. Ọlọ́lá dùn mí nínú o. Ọlọ́run ọba ti dùn bá o. Jẹ́ lọ bá bàbá mi o. Jẹ́ lọ bá bàbá mi o. Jẹ́ lọ bá bàbá mi o. Ọmọ kí ẹ mi ó yà Anjabalu tí. Sàmájà kúlì. Jaliyukun kathura. Walla yajabaru Anjabaluti. Samaja kulli. Jaliyukun kathura. Walla bọ́ọ̀ni. Ya Allah. Bàbá ṣe ń jáde àmì ọlọ́run. Ọ̀tá má lọ máa bèrè pé ọlọ́run mi dára. Yá àfisùn àfisí ní ọlọ́run fi ṣe ṣọ́ mi. Wọ́n máa sí wákù àti ká fagbára ẹ̀ kókó mi fún mi. Ìwọ náà kò fẹ́ kọ́ lọ́gùn ẹni nígbà náà ṣe kí bàbá nínú. Sọ́pẹ́ dùn mí nínú o. Ọlọ́run dùn mí nínú o. Dùn mí nínú o. Yàtọ̀ náà wà lọ́wọ́. Bóyá ká máa ṣàmì. Ẹ jẹ́ ká máa ṣàmì. Ẹ jẹ́ ká ṣàmì fún bàbá. Ọmọ tó yẹ ní àní ká máa ṣàmì. Ẹ jẹ́ ká máa ṣàmì. Ẹ jẹ́ ká máa ṣàmì. Sàmà. Ṣé bá la lọ ṣe? Àmì ọlọ́run lẹ́ni tá ọlọ́run rán láláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójúmọ́ bá ti mọ́ a ó máa yìnyọ́ ní Jamiu òyà. Àmì ọlọ́run lẹ́ni tá ọlọ́run rán láláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójúmọ́ bá ti mọ́ a ó máa yìnyọ́ ní Jamiu. Assalamu alaikum ẹ kú dédé ìwòyí. Ọmọ ìdùnnú azaniyan lórúkọ tèmi jẹ́. Ẹ dákun ta ló bẹ́ẹ̀ ní tòsí kó dáhùn sálámọ́. Nítorí bàbá wa ṣé o Jamiu ní gbogbo wa fi pé èsì ọmọ náà tó lórúkọ bíjọ́hì Muhammad. Àmì ọlọ́run ló ní gbà gbogbo ayé ló ti gbà. Àmì ọlọ́run ló ní gbà gbogbo ayé ló ti gbà. Kò di ìgbà tá ẹ bá ń fa bóṣà bàbá wa. Kò di ìgbà tá ẹ bá ń fa bóṣà yá. Ṣéwù Jamiu ló ní gbà. Ṣéwù Jamiu máa bẹ̀rù àti fagbó. Bàbá wa Ṣéwù Jamiu. Ṣéwù Jamiu máa bẹ̀rù àti fagbó yíyẹ ká. Ọlọ́run ọba ń bẹ lẹ́yìn ẹ̀. Ànábì Muhammad ń bẹ lẹ́yìn ẹ̀. Ṣéwù Jamiu máa bẹ̀rù. Ó yàyà bàbá Ṣéwù Bàrámọ̀ Kaola. Nítorí bàbá wa Àjàdí. Ṣéwù Jamiu ẹ̀sùn mọ̀ mi nítorí oníṣọ́lá. Yà bàbá Ṣéwù Bàrámọ̀ Kaola. Ó yá bàbá gbàngbà, bàbá gidi, gbàngbà lákùgbù, gbàngbà lákùgbù.
ikú bàbá òun kérégbé bàbá dó ìyá bàbá òun ṣe ò bá rẹ ọmọ ṣé ò já mi lónìí ṣe báyìí ní tèmi o mi ò jọba wọn sí ń bì ọ̀tẹ̀ mi ò jọba wọn péjọ ń àbò bàbá ọwọ́ mi máa rè é. For some time, it's in the Kayami, Kakaki, I know me. Bambaladi, Pupo, Mugabileni, Etoliva, Bajai, I shake a jammy. Programme alone, fast club, Takata, Golina, Kio. All I want to say, who need a word, Duro. Lọ́la mú wọn mọ̀ bàbá Fátímọ̀. Mo sọ nínú rẹ́kọ̀dù mi, ọlọ́wọ́n mi. Mo ní wàá dọ̀rọ̀ bá aláwo mọ́sálá bí omi. Ọ̀rọ̀ alájàdé ẹja fi pòwe fún yín. Ṣé ìjà mi wò àjàdí bàbá dáyín? Gbogbo àmì ọlọ́run fans club lápapọ̀ ẹ̀sùn mọ́ bí ìjódìjó yín. Ìṣẹ́jú mẹ́rin lájọ fẹ́ fi ṣe kàkàkí wò ó yan pẹ́ ni bàbá ẹ̀kọ́ ìjó ọpẹ́ ni mo fẹ́ kẹ́ẹ̀jó torí àánú ọlọ́run lẹ́yìn rí gbà o ọgbọ́n ògbé agbára ògbé àwọn àgbàdá ò pẹ́ ni bàbá ẹ̀kọ́ ṣẹ́jáni ìjó ọpẹ́ ni mo fẹ́ kẹ́ẹ̀jó torí àánú ọlọ́run lẹ́yìn rí gbà ọgbọ́n ògbé agbára ògbé. Action ọmọ títí lọ́pẹ́. Abẹ́fẹ́ lẹ́lẹ́ o, ó ṣojú ọ̀run o, léjeléje. Ẹ̀fúfú lẹ́lẹ́, ó ṣojú ọ̀run, mẹ́fúrú mẹ́fúrú. Ọpẹ́lọpẹ́ èjìká tí yóò jẹ́ kí ẹ kú bọ́ lọ́rùn wa. Bóyá lẹ́lẹ́ o, lẹ́lẹ́ ló fẹ́. Lẹ́lẹ́ o, lẹ́lẹ́ ló fẹ́. Lẹ́lẹ́ ló fẹ́ o, Àjàdí Jamiu o. Tóbi dáhùn sáhùn sànù sí ògbèjì o. Bàbá o, bàbá kú ewu, bàbá kú ewu ọmọ o. Bóyá ẹ pé bàbá dá, ẹ pé bàbá dá ẹ. Adéwálé Muhammadu Muhammadu Assalamu alaikum wa aṣíwájú. Ambassador Lukman tuntun dé. À ń bẹ lọ́dọ̀ Ṣéhù Jàmíù mi o. Bàbá dáyín. Bàbá wá ṣe rere. Bàbá dáyín. Bàbá dáyín l'Amẹ́ríkà àmì Ọlọ́run. Sọlọ. Mọ̀lánà Ṣéhù Jàmíù àmì Ọlọ́run. Oríire ńlá lẹ́yìn àròlé Zambo bàbá òkìkí ọlá. Ṣéhù Jàmíù ọmọ tí a bí ọmọ tí a bí kó máa lọ bẹ́ẹ̀. Dáyín lọmọ tí a bí jẹ́ ọmọ tí a bí. Àwáyé wá ṣe rere ọmọ náà ayọ̀mọ́ alálùbáríkà o ọmọ tí a bí.
bíbá sanwó. Ọmọ táyé bí máa wọlé máa rọra. Ọmọ táyé bí máa wọlé máa rọra. Èèyàn ti Jamiu, èèyàn ti Ṣéhù Jamiu àmì ọlọ́wọ́ ọba. Àjàdí o, wòsùn omi alájà àdìsá wà nìkan. Ṣéhù Jamiu, ó ti gòkè 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 gòkè. Oníjàwọ̀ fún ọ. Ó ti gòkè 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 gòkè. Oníjàwọ̀. Ṣá máa jó Jamiu, ṣá máa yọ̀. Ṣá máa fi lẹ́ngbẹ́ kínú mọ́ bá wọn kàtà tí wọ́n tán. Tọ́lọ́hún ọ̀tọ̀. Èrò ìbàjẹ́ ẹ̀tàn bárò ṣàjàdí. Kó tó di lálẹ́, gbogbo ẹ̀ á fò lọ. Tìyẹ́ mọ̀mọ́ láti dára nígbà tó bá bàtẹ̀ jájẹ́. Ó láti dára nígbà tó. Àjàyí kò lè bàjẹ́ o. Kò lè bàjẹ́ o. Alájàdí tàwa nìkan. Kò lè bàjẹ́. Àwọn olólùfẹ́ Ṣéhù Jamiu lọ́dọ̀ ẹ̀ Àjàdí Adé. Oríṣiríṣi aṣọ́lẹ̀. Ó yẹ jẹ́ àṣẹ báyìí. Oríṣiríṣi aṣọ́lẹ̀ dáwọ́ sọ̀rọ̀. Oríṣiríṣi ìrìnàjò wọ́n lẹ̀. Ṣéhù inú àṣẹ bí ò ṣe rí ara mi. Ṣé bẹ́ẹ̀ mọ̀ páwọ̀ fẹ́lẹ́ bòlú? Àfikọ́ lọ́hùn máa ṣọ́ wa. Ṣéhù ọmọ ẹ̀dá burú wọn ò dá. Ara la mọ̀ ṣá ní orí. ó yá máa gbọ́ àrídùnnú ayé lóyún. wọ́n ní mo sọ pé wàá tún mo ní ká sọ̀rọ̀ tó ní ìtumọ̀ lọ́ọ́ fi pè wá lọ́lọ́gbọ́n. kágbélà káyé kalẹ̀ o káàkọ̀rin tó lọ́gbọ́n o. ó yá máa gbọ́ nítorí Ṣéhù Jamiu ló jẹ́ tún sọ pé mo níyé wọ́n ì tí ì rí nǹkan kan o wọ́n ì tí ì rí nǹkan kan. Àjàdí o mami ọmọ táyé bí lọ́lá adékúnlé mú ọmọ bàbá Fátímọ̀ ó yá jẹ́ ká sọ pé Fàtíà alálùbáríkà. ẹ jẹ́ ká ṣe Fàtíà alálùbáríkà aliamudu lillahi rabbil alamin. ó yá túbọ̀ ló jẹ́ tún sọ pé pàtó ní Allahu Allah. ọ̀gá wa ni màmá wa ni ẹ jẹ́ ká ṣàpọ́nlé wọn nítorí táìbí o jẹ́ ṣe báyìí sọ pé
ẹ má gbàgbé ẹ má nìkan o ẹ̀san ń bẹ. ẹ má gbàgbé ẹ má nìkan sá. ó ṣe àgbẹ̀sán rẹ̀ ó sì jẹ́ ká ló mọ májọ̀yìn o. bàbá wa ṣé o Jamiu afọ̀nàbì gbé èyí dìde. ṣùgbọ́n mo mọ̀ pé tí n bá kọrin kan nísìnyí bàbá wa mi ọlọ́run wọ́n di ìdè wọ́n bá wa orin olólùfẹ́ wọn ni tí n bá ṣe báyìí ó yá ayé máa sùn. Ṣéù Jamiu àní oyè máa sùn sẹ́. Ijó tí mo jó lánàá tó ń gbọ́ bàbá tèmi ń gbọ́ tọ̀lá àmọ́lọ́ ọ̀túnlá ẹ̀wẹ̀ àwọn la nílùú àtòrin. Ṣé ìtọ́ bàbá ti ń bọ̀ wá? Táyé bẹ̀rẹ̀ náà tó ẹ ṣeun. Tòní mi máa ń mú nítorí mú ọmọ ẹ jọ̀wọ́ torí Ọlọ́run kó má pariwo. Bismillahi fatana libaba wa sallayna malaba wa darati bainana liakiwa sharibuna bi bismillah mo kọ́kọ́ kọ́ Ọlọ́hun Ọba lẹ́yìn tí mo kọ́ Ọlọ́hun this Islamic music tán wí yo mo kí mú ọmọdé wálé ẹni tọ́lọ́wọ́n bá mi tó ránṣẹ́ ọ̀gá láfíìsì tó ń sọ màrí o ó yá sọ pé gbogbo ẹni tó lówó ṣọ́lọ́run ló fún lówó jẹ́ kó mọ̀ gbogbo ẹni tó lọ́lá ṣọ́lọ́run ló dá lọ́lá àwọn kan lọ kó làwọn pọ̀ báwo ló ṣe jẹ́ Àjàdí ó fẹ́ gbà lọ yọ̀fẹ́ pọ̀ lọ́hùn lẹ́jọ́ o èmi ò wá bọ̀ jọ sí tó máa dọ́lọ̀ lẹ́bi ẹ jẹ́ gba kádàrà kó tó di kodoro kí ló sọ ẹ jẹ́ ìyàbójú ń bẹ̀ kẹgbà lè ṣàbójú ó yá sọ wípé ọ̀gá wa Àjàdí nọ́mbà wá onílé ńlá onílé funfun ọ̀gá wa Ṣékù Jamiu o Àjàdí o bàbá dáhìn kí ló sọ náà ọ̀gá wa ó yá tún máa sọ fún wọn ó yá bá sọ wípé sẹ́wọ̀n kiri ojúlé tẹ̀rí ẹ Ṣéù Jamiu ó ní kò ṣe fìjà lọ láì ṣàyírí láì ṣàfọ́fún gbẹ̀mú ọmọ òjẹ́ làjú ẹ̀ ṣé wo kí wo ojú ni òrẹ́ ní ìtàn sọ àmì Ọlọ́run àgbà bàbá dáhìn bí wọ́n sọ bẹ́ẹ̀ kí ni yóò ṣe. ẹgbà fún ṣẹ́yìnkù ẹgbà fún bàbá wa ẹgbà fún káyìn kan lè rẹ̀ ní táyé má gbà fún ẹgbà fún bàbá wa ẹgbà fún bóyá àkìsà ìdìsá ní gbogbo ọmọ táyé bí àdójọ́ nìkan yìí káyìn kan lè wà ẹ má gbà fún ẹgbà fún bàbá wa bóyá ẹ̀yin ọmọ Ṣéù sẹ́gbọ́n information lórí bàbá wa Ayatollah bó ṣe ń lọ sókè ọlọ́gùn ló bá dé ẹ bá mọ́ lọ o ògùn ló bá owó tèmi dà ẹ bá mọ́ lọ o ògùn ló bá dé Ọlọ́run ni bàbá ń pè ògùn kọ́ ló bá dé lórí wàhálà ọjọ́ dé fún bàbá wa ẹgbà fún bàbá wa ẹ ó yẹ bàbá àní wọ́n bá fi ìwé wọn ká má fi ìwé wọn àwọn àbá onídọ̀tí bàbá wa yàtọ̀ gédégbé wọ́n bá fi ìwé wọn ká má fi ìwé wọn àwọn àbá onídọ̀tí bàbá wa yàtọ̀ gédégbé ọ̀rọ̀ Ṣéíkù Jamiu a ò lè sọ́tàn mínísítà sẹ́mi mọ̀tọ́ Ọlọ́run fún wọn sóhun gangan la fẹ́ sọ àbí tẹ̀yí bàtà tó ń dé sóhun la tó ń fẹ́ sọ bàbá sì rí tó ń jẹ sóhun la tó ń fẹ́ sọ bàbá tí wọ́n mọ̀ kéwú wọ́n sì ń mọ̀ kéwú báwọn tí àwọn tí kéwú lóore ló sọ pé orin tí bá ń kọ́ kó dálé sá àwọn tó bá ń jókòó lé rẹ̀ wọ́n bóyá Àlàmísì jẹ́ rí ẹ lọ́la ó dọ̀tún lága tó ríra ọmọ táyé bí àṣekéwú dùn bẹ́ẹ̀ ní láyé Ṣéù Jamiu ló fi kọ́ wa. nítorí bàbá wa ṣe
wọ́n tún sọ wípé aṣíwájú ṣéwù Jamiu àmì ọlọ́run bàbá dáhìn àwáyé wá ṣe rere tó bẹ l'Amẹ́ríkà ọkọ Sẹ́yìdá Bálíkísù àmì ọlọ́run ló tún sọ wípé nítorí ṣéwù Jamiu tún sọ wípé ṣéwù Jamiu ló nígbà gbogbo ayé ló ti gbọ́. Adinani ṣéwù Jamiu ló nígbà gbogbo ayé ló ti gbọ́. Kò dìgbà tí a bá ń fa pósàyà kò dìgbà tí a bá ń ka bánà wá ṣéwù Jamiu ló nígbà gbogbo ayé. Bàbá wa ṣéwù Jamiu ọmọ ọlọ́mọ náà rèé ìwọ lọmọ náà rèé. Òun adìyẹ láàrin onílọ́yọ̀ wọn ó yẹ bá mi pa àtẹ̀wọ́ idẹ ọjọ́dí tí ló sọ mọ́ àtẹ̀wọ́ idẹ bàbá yìí ṣéwù Jamiu mi àmì ọlọ́run ṣéwù Jamiu mi àmì ọlọ́run méje lálẹ́lúyà méje ló sá méje kùrì síhù méje ní sájà o báwọn ọlọ́pẹ́ wọ́n sọ pé àdásí sùnánà méje. Ṣéwù Jamiu àmì ọlọ́run ó yà tún sọ wípé Adnan sọ pé àtùpàlà iṣẹ́ é gbọ́dọ̀ kú o. Àtùpàlà iṣẹ́ é gbọ́dọ̀ kú o. Ṣéwù Jamiu bàbá dáhìn àtùpàlà iṣẹ́ é gbọ́dọ̀ kú. Ṣéwù Jamiu bàbá dáhìn. ẹ ṣe irọ́ tábàní kò máa lọ bẹ́ẹ̀ àgbà ìṣòro bí èwe ẹjọ́ tó ok ìyá ìfẹ́ náwó ẹ má bọ̀ ẹ lọ sọ ẹ bá yà bàbá ṣéwù Mariama ọmọ ẹ̀yin ti Washington DC láti Amẹ́ríkà ṣéwù máa gbọ́ ìrìnàjò mi gba Amẹ́ríkà ìrìnàjò mi gba Amẹ́ríkà ìrìnàjò mi gba London torí ṣéwù Jamiu onírìnàjò mi gba London ìrìnàjò mi gba Amẹ́ríkà ìrìnàjò mi gba Amẹ́ríkà kó má dàbí papọ̀ wọn lábùkù ní àtifẹ́ pàlò ẹ̀yin tí bàbá wa láti Washington DC ẹ ṣe adúpẹ́dúpẹ́ àníyànjò mi gba Amẹ́ríkà ọmọ táyé bí súnmọ́ bí alájà mi náà ẹ bá ń pa ọmọ táyé bí ẹ bá ń pa ọmọ táyé bí ó ní ó lọ ìyá Èkó bá ń mówó àṣà ni ọmọ dùnú nítorí kó kọrin ẹ̀sán bàbá lọ́rin. Stay tuned for more interesting programs on My Naija TV.